Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ 17 oṣù kìíní ọdún tá a wà nínú rẹ̀ yìí tí í ṣe January 17 ọdún 2025. Ẹ má gbàgbé pé ibi yẹn láti ṣàlàyé nípa àwọn ilé ìtajà kan tó jóná níwájú olúlé ìjọba ìbílẹ̀ Ìwó ní sẹkíríàtì Ìwó ní Arárọ̀. Táwọn ilé ìtajà ìjóná gúrúgúrú, táwọn tó ní ilé ìtajà ìwọ̀n ò rí nǹkan kan mú kúrò ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ pàdánù okòwò wọn látara rẹ̀. Ìṣẹ̀lẹ̀ wá gbé mi lọ sí ilé-iṣẹ́ àwọn panápaná torí pé ilé-iṣẹ́ àwọn panápaná kò jìnnà síbẹ̀. A débẹ̀, gbogbo ohun tí a rí ilé-iṣẹ́ panápaná a sọ sórí atẹ́gùn, a ké gbàjarè síta látàrí pé kíni kíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn tọ́rọ̀ bá kàn kí wọ́n lè bá a gbọ́, kí wọ́n lè bá wa dá sí torí pé a láǹfààní àti lè bájọba sọ̀rọ̀ ní ojúkòrò bí kò ṣe orí ibi tá a wà yìí náà tá a ti lè bájọba sọ̀rọ̀. A nígbà pé fídíò tá a bá ṣe ń bí yóò dé ọ̀dọ̀ ìjọba látara àwọn bóyá agbẹnusọ ni o, bóyá àwọn alásùnmọ́ ìjọba kan ni o ni yóò mú fídíò débẹ̀. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ kí n tó máa lọ. Ohun tó jẹ́ àṣẹlẹ̀ ni pé a rí pé ìjọba tí ń bẹ nípìnlẹ̀ Ọ̀ṣun ìjọba aráàlú, ìjọba mẹ̀kúnnù ni. Ìjọba tí sì mọ́ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ aráàlú ni. Ìjọba tó yẹ pé kódà ibi tí wọ́n gbìyànjú dé kò sí ìjọba ìbílẹ̀ kan tẹ́ẹ̀dé nípìnlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ẹ̀ní yọ ọwọ́ jà pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nìsín. Tó sì jẹ́ pé ìjọba tí àwọn èèyàn ń gbẹ̀ǹgbẹ́ lọ́sùn náà nù. K'Ọlọ́run jẹ́ kí ìjọba yọ láṣeyọrí. Ṣùgbọ́n táwa ń gbọ́ lórí àwọn òṣìṣẹ́ panápaná tí wọ́n wà nílùú Ìwó yìí, pàápàá jùlọ àwọn kan tí wọ́n jáde sí àwọn ikọ̀ kan tí wọ́n lọ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn lọ́jọ́ náà báwa ṣe kúrò ńbẹ̀ tán tó rán láwọn ikọ̀ kan tó wá. Àwọn tí wọ́n wá yọjú tí àwòrán wọn hàn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí, a gbọ́ wípé wọ́n ti wà nínú hílà ìlò. Bóyá ìjọba ló pè wọ́n ní ẹjọ́ pé wọ́n fẹ́ fi báṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ni o, àbí kó jẹ́ pé àwọn tó jẹ́ ọ̀gá wọn ni wọ́n pè wọ́n lẹ́jọ́ pé bí wọ́n ṣe sọ àṣírí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ọ̀dà. Ẹ dákun kí ló dé? Bàbá wa gómìnà ọlọ́lájùlọ Adémọ́lá Adélékè Nurudeen Jackson, àwa ń gbá tí a sì rí àwọn iṣẹ́ ribiribi tẹ́ ṣe. Ṣùgbọ́n kọ́ mọ́ àjẹ́ pé yóò dàbí inú tíntín létí àwọn gbẹ̀gìrì. Yorùbá ní inú tíntín ní bàdí jẹ́, kọ́ mọ́ àjẹ́ pé inú tíntín irú nǹkan làwọn kan tó jẹ́ ọ̀tá ìjọba wọn wà máa lò láti takò yín ló jẹ́ tètè ké gbàjarè bọ́ọ̀ta pé kẹ́ ẹ lè bá a mọ̀ pé kíní kan tó ṣẹ́kù lábala bí yo gómìnà wa ẹ bá ní mójútó lè náà kọ́mọ́ pé ibi tí gbogbo gbìyànjú ìjọba ibi tí ó kù sí rèé o ló jẹ́ àkéta. Kì í ṣẹ́jú àwọn tí wọ́n wà nílé iṣẹ́ yìí. Kódà káàbà tètè múra ńjọ́ náà ká lọ síbi ilé iṣẹ́ àwọn panápaná yìí ká lọ ṣàlàyé tí ń ṣẹlẹ̀. Ó ṣeé ṣe káwọn ọmọ ìlú ibi tí wọ́n bí wọn dé ńgbà náà kí wọ́n sínú bí débi kí wọ́n tún lọ bá ilé iṣẹ́ panápaná ń jẹ́ ló jẹ́ àwò pé káìtèké fúnjọba kíjọba ó lè bá wa nǹkan ṣe. Torí pé ó ṣe ti pẹ́ pé ńgbà míì tí ìbúgbàmù náà bá ṣẹlẹ̀ ó lè jẹ́ ilé ìjọba gangan àbọ̀ jẹ́ pé kọ́ lọ jẹ́ lé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n wà nígbọnú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gangan ni nǹkan yóò ti ṣẹlẹ̀ tí ò ní sí nǹkan tí wọ́n fi paná. Ẹ dákun àwọn ń gbọ́ pé àwọn tí wọ́n wà níbi iṣẹ́ ńjọ́ náà wọ́n ti wà nù wàhálà báyìí pé bóyá sí ọ̀bọ̀ mọ́ wọn lọ́wọ́ ni wọn ò mọ̀. Bóyá wọ́n fìjìyà pé owó oṣù wọn yóò mẹ́hẹ̀ àmọ́. Ṣùgbọ́n a mọ̀ pé tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá wà nílùú iléeṣẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń rí ìjìyà abẹ́nú tó yẹ pé wọn ò gbọdọ̀ fẹnu wọn sọ bọ́ọ̀ta yóò wà dísò inú ẹ̀kún. Àwa ń rọ ìjọba bàbá wa gómìnà wa Adémọ́lá Adélékè pàápàá jùlọ ẹ̀yin tí ẹ wà nígbọnú tíjọba tẹ́yìn sójú ìjọba ní iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀ṣun àti kọmíṣánná fún ètò aráàlú ààbò kankan gbogbo ẹ̀yin kọmíṣánná alápapọ̀ pátá ẹ dákun pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn àlùbáríkà tẹ́ wá láti ìlú Ìwó tẹ́yìn sójú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti Ìwó. A rọ̀ yín o kọmíṣánná wa special adviser wa ìfẹ́ mọ́ dákọ̀ ẹnu ṣùgbọ́n ìwà yín dá ẹ̀dùn owó ẹ̀dá léèyàn ló jẹ́ àlè mọ́ dákọ̀ yín. Ẹ dákun torí t'Ọlọ́run ẹ bá ní ṣègbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ìyà gbọ́dọ̀ jẹ àwọn arákùnrin yìí. Mo sì mọ̀ pé kọmíṣánná wa pàápàá jùlọ special adviser wa tí ní dákọ̀ wọn ọmọ ológo tí gbogbo èèyàn máa ń lùlò tó pé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run inú ẹ tún gòkè tó tún ga jù tẹ́ wà ń lọ. Ẹ dákun ẹ bá ní ṣègbìyànjú díẹ̀ ọ̀dọ̀ gómìnà wa kán bá wa wá nǹkan ṣe sí
ilé-iṣẹ́ panápaná pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ panápaná tí wọ́n wà lórí pé wọ́n rojọ́ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún. Ẹ dákun ẹ bá ní ṣègbìyànjú lórí ẹ̀. Ẹ má jẹ́ ìyà ó jẹ wọ́n, ẹ má jẹ́ ìyà ó rìn wọ́n torí pé a mọ̀ pé ẹlẹ́yinjú àánú gómìnà wa àtẹ̀yin tẹ̀ ń bá wọn ṣèjọba. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ bá ní ṣiṣẹ́ lórí rẹ̀ o. Ẹ mọ̀ pé etí ọba ń lé etí ọba lóko yẹn ní jẹ́ bẹ́ẹ̀. Àwa tẹ́ ẹ sì ń wò yìí, a lè pera lọ́tẹlẹ̀múyẹ́ nípa ìṣèwádìí nǹkan. Bí wọ́n bá fìyà jẹ wọ́n lábẹ́nú, a tún mọ̀, a sì ké gbàjarè ìta. Ẹ dákun torí t'Ọlọ́run, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o. Ìjọba tí ń bẹ nípìnlẹ̀ Ọ̀ṣun à ń gbádùn yín o, à ń gbádùn yín o. Iṣẹ́ dáadáa sì ni. Ẹ tí bá ti ń gbádùn tí èèyàn bá ṣe dáadáa kan báyìí, yóò ṣe kí ni? Yóò tún máa wo àwọn èèyàn kó tún máa tẹ̀síwájú. Ẹ dákun torí t'Ọlọ́run, ìyà gbọ́dọ̀ já wọn arákùnrin yìí o, tó rà gbọ́ pé wọ́n ti wà nínú ìpayà báyìí pé tí wọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ àwọn àbí ìyà ò ní jẹ àwọn lórí owó oṣù àwọn. Ẹ dákun, a rọ̀ yín ni o, ẹ sì bá wá nǹkan sí ilé-iṣẹ́ panápaná yìí náà. Tìlú Ìwó là ń sọ̀rọ̀ nípa ẹ̀ o, nǹkan bá wa nù o. A sọ ti ibòmíràn tó bá rí bẹ́ẹ̀ bá ní wá bọ̀, ṣùgbọ́n tìlú Ìwó yìí ó ṣe pàtàkì sí apọ̀. A rọ̀ yín, a bẹ̀ yín, ẹ̀yin aṣojú ìjọba láti ìlú Ìwó, ẹ ṣé o. Ìjọba Démọ́lá Adélékè, ìjọba náà a bẹ̀ Ọlọ́run àánú rẹ̀, wọ́n láṣeyọrí ayọ̀ o. Ojú ò ní tì wọ́n o. Ó dàbọ̀ o.